Ọdúnládé Adékọ́lá Ọdúnládé Adékọ́lá ẹ wo tí n bá ní kí n máa sọ lórí ọdún ó pọ̀ he is a very. ẹ jẹ́ kán bá mi dárúkọ wọn fẹ̀yìn ara lé. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo dábàá tí ń wò mí orúkọ mi ni Nathaniel Mufọlọ́runṣọ́ Ọlálẹ́yẹ ṣùgbọ́n gbogbo àwọn tó mọ̀ mí dáadáa nínú iṣẹ́ orí ìtàgé àti sinimá tá à ń ṣe a máa pè mí ní Daddy Folly. Daddy Folly. Bẹ́ẹ̀ni. ok Fọlọ́runṣọ́. Bẹ́ẹ̀ni. ta ló mórúkọ yẹn wá. àwọn ọmọ ọ̀gá mi ni. ta lọ̀gá yín. Chief Segun Ayọ̀délé Adeniji tí gbogbo yẹn máa ń pè ní Sama A. Sama. Sama A. Tẹ̀dá. Yeah. Sama Segun Adeniji. Bẹ́ẹ̀ni. Sama. Bẹ́ẹ̀ni. Okay. Àwọn kọ́lọ̀ ṣe ìtura àbí. No, àwọn kọ́. Jàre Adínúrẹ̀gùn lọ ṣe ìtura ọ̀rẹ́ làwọn méjèèjì. Okay. Kẹ́ ẹ tó sọ bẹ́ẹ̀ ṣe wọṣẹ́ tíátà why Sama ọ̀rọ̀ kan wà tán máa ń sọ ńgbà yẹn ẹ̀yin Ọ̀ságè Latin Káyọ̀dé Akíndínà kí ló mú ọ̀rọ̀ yẹn wá why Sama. You see kì í ṣe nǹkan tó le. You see when you stand as a leader tó jẹ́ pé leader ni tó kì í ṣọ̀gá o máa nérò lẹ́yìn ẹni tó bá ń pè rẹ̀ ní ọ̀gá tó ń ṣiṣẹ́ ọ̀gá làwọn èèyàn máa ń sá fún but ẹni tó jẹ́ pé adarí let me use that language ní ẹ àwọn èèyàn máa súnmọ́ ẹ láti kẹ́kọ̀ọ́ lára ẹ̀ torí pé adarí tí ọ̀gá mi jẹ́ nígbà yẹn ó káwọn èèyàn mọ́ra tàbá tí wàá fẹ́ máa ṣe bóyá a fẹ́ dupò a fẹ́ ṣe nǹkan kan nínú ẹgbẹ́ àwọn ọmọ ẹ̀ ó máa ń blend àwọn ọmọ pé kè ìwọ náà lè lọ ṣe ó máa encourage èèyàn tó bá dẹ̀ ti fà àwọn ọmọlẹ̀ ńgbà yẹn Ọlọ́run máa ń bá fi àṣẹ sí wọ́n máa ń wọlé àwọn tọ́jọ́ wá jẹ́ contemporary náà wọ́n gbà ó sì jẹ́ sáwọn nìkan ló máa ṣe gbogbo ẹ̀ ó sì jẹ́ wọn sáwọn nìkan ló máa wà ń bẹ̀ ó sì jẹ́ wọn sáwọn nìkan ni ó sì jẹ́ sáwọn nìkan ló mọ ilé yìí ó jẹ́ sáwọn torí pé ọ̀gá mi ó jẹ́ ni tí Ọlọ́run fún ní ẹ̀bùn tó pọ̀ nínú iṣẹ́ orí ìtàgé yìí ó jẹ́ ni tí Ọlọ́run fún lẹ́bùn tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ mo tún lè pè ní wòlíì ọ̀pọ̀lọpọ̀ àwọn àsọtẹ́lẹ̀ tó ti sọ pé máa dé bá iṣẹ́ yìí ló dé bá ó kọ́ dùn mí pé lẹ́yìn tó kú ni gbogbo àwọn àsọtẹ́lẹ̀ ló bẹ̀rẹ̀ sí iṣẹ́ ni so torí gbogbo nǹkan tọ́lọ́run fún un tó mọ̀ yẹn ẹ̀mọ̀ mi orí bí bóyá iṣẹ́ kí n pè pé wọ́n ń jowú àbí wọ́n fẹ́ káwọn dàbí ẹ̀ nítorí pé tọmọdé tàgbà ló fẹ́ràn ẹ̀ ó dẹ̀ láì kó máa encourage èèyàn bẹ́ẹ̀ ṣe jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí tẹ́ bá Sama nígbà ayé ẹ̀ tẹ́ bá sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ kọ́ ìwọ ṣe rí báyìí náà ṣe báyìí tẹ́ bá gbọ́ tẹ́ bá ṣe ẹ máa padà wá dúpẹ́ so láwọn fún àgbà ó ṣe jẹ́ Sama gangan ló ń ṣe gbogbo orú nǹkan báyìí ìdí tí wáyé Sama fi jáde nìyẹn. Sama òṣìṣẹ́ ọ̀gá. Adarí ńlá ni. àwọn wo ló jẹ́ contemporaries wọn gbà yẹn. wọ́n pọ̀ bọ̀tẹ́ má jẹ́ ń dárúkọ. ẹ ti sọ́ọ́sì fún àwọn kan wà tó jẹ́ contemporary wọn. ó dáa sọ̀rọ̀ ní contemporary. bẹ́ẹ̀ ni ó wà. ẹ̀bọ̀ láti kò sáwọn Sama wà yẹn àwọn àgbà òṣèré mi wo ló yà tún lè sọ. àwọn pọ̀ dáadáa inú wọn náà la rí ọ̀gá wa Igwe of theatre inú wọn náà ní Jàre Adínúrẹ̀gùn Wáídì Méjì Ọ̀ságè wọ́n pọ̀ lọ lábẹ́kúta ń bí wọ́n pọ̀ gan bọ́ṣẹ̀ wà ń bí náà wà lẹ́kọ̀ọ́ náà wà ń bọ́dọ̀ àwọn bí Àjàlá wọ́n pọ̀ tán jẹ́ contemporary nígbà yẹn. but Sama yàtọ̀. nítorí tẹ́lẹ̀ dá wọn Ọlọ́run mú wọn Ọlọ́run ní mọ́mọ́ yẹn fẹ́ sọ but Ọlọ́run gbé nǹkan tó ṣe pàtàkì lé wọn lọ́wọ́ tó yẹ pé everybody ni wọ́n use mọ́ so people run to him pé Sama nǹkan báyìí bẹ́ẹ̀ kọ̀ ṣe báyìí it's not about òṣèlú. okay general it's not about òṣèlú. about the profession. It's about the profession kí òṣèlú yẹn kékeré nìyẹn yẹn òṣèlú kìíní but when it comes to profession this film production tá à ń sọ yìí no Ọlọ́run fún. yẹn Sama. bẹ́ẹ̀ ni Ọlọ́run fún. Goroso ńkọ́. ọ̀gá làwọn náà jẹ́ sí wọn Ọlọ́run fáwọn náà of blessed memory. kí lẹ lè sọ nípa Goroso briefly. ọ̀gá ni wọ́n táwọn náà kéèyàn mọ́ra nígbà ayé wọn tó ń dẹ̀ wúlò fáwọn upcoming náà. ẹ̀yin àti wọn kọ́ relationship. kódà bàbá ni máa ń pè wọ́n ọmọ wọn kan wà sí Déọlá orí ẹ̀ dá mi ò ṣe bẹ́ẹ̀ fún bàbá ẹ̀ tó fi kú ìyẹn mú pé relationship tó wà láàrin mi àti wọn ó dáa ni mo ṣe lè máa sọ bẹ́ẹ̀ fọmọ wọn. ẹ like Goroso gan. dáadáa kò tí gbogbo ọ̀gá tí mi ò like. Yẹmí Adégúnjú ńkọ́. of blessed memory mo like wọn gan. ṣé rí gbogbo àwọn ọ̀gá yẹn
ọmọ tó bá gbọ́n ọmọ ẹ̀kọ́ṣẹ́ tó bá gbọ́n gbà yẹn ọmọ tó ti kò sí ni tó bá ní sùúrù tó farabalẹ̀ wà á tàpù nǹkan kọ̀ọ̀kan lára àwọn tó máa yàtọ̀ síra wọn. alásàrè nǹkan. ọ̀gá mi gangan nìyẹn náà tí mo fẹ́ràn dáadáa ẹ̀rí báyìí máa ń sọ pé àjọra wa bí mo ṣe ń bá ìsàn lẹ́nu ṣe máa ká búrọ́ àṣàṣàrí element alásàrí junior ọ̀gá mi dáadáa ni wọn. tẹ́ bá lórí ọ̀fẹ́ láti ẹ jẹ́ ká lọ sí film level sìn ẹ jẹ́ ká sọ pé à ń heart film ẹ jẹ́ ká sọ pé à ń ṣe film báyìí so that question yẹn á easy fún yín láti dáhùn. nínú Goroso àti Sama tẹ́ bá láǹfààní àti ní kẹ́nìkan padà sáyé ta lẹ máa mú. Sama ni màá mú. kí ló dé. He is my direct boss. mo ti kọ́kọ́ náà gàkọ́ mo ti kọ́ sọ́lọ́ wọn o. à ń pè yẹn ní àríyọ o. but Sama nígbà tí máa mọ̀ wọ́n ní let me call it school torí pé nígbà ìka ni wọ́n ṣe ní ṣe school náà ni àwọn èèyàn máa register àwọn máa ṣe. ẹ̀sán mo sẹ́yìn à ń pè kí yẹn ní theatre scheme of art and kìíní ó ti sápá mi lórí you understand me sìn ní kìíní yẹn kí ni tó ń ṣe bẹ́ẹ̀ ni pé as an actor you come there you obtain form you understand me sìn tó bá filẹ̀ tán wọn á bẹ̀ sí train ẹ̀ wọn á ṣe manager fún ẹ wọn á kọ́ ẹ ní nǹkan kan pé ó lè dúró lórí acting lásán ó yá tún nǹkan báyìí mọ̀ ṣùgbọ́n tí acting ò bá lọ wà á máa fi ṣe ilé ìjẹun ọ̀gá mi ló ń kọ́yọ̀ nìwẹ̀ ọ̀gá mi ló ń kọ́yọ̀ nìwẹ̀ ṣé kí n tún sọ tuntun fún yín nígbà ayé wọn ṣẹ́kọ̀ wà tá a ṣe sí nǹkan wá wà ń bẹ̀ tí mo like ọ̀gá mi ni máa ṣe sìn yìí o ọ̀gá mi ni máa ṣe sìn ṣe náà fi mí lẹ́nu bẹ̀ ṣe rẹ́rìn Folly ò lè ṣe ọ̀gá máa ṣe mo mọ̀ pé o mọ̀ act àná ò lè ṣe ẹ mọ̀ kí mo mọ̀ act but mi ò lè ṣe Folly irú ẹ̀kọ́ ok èmi dẹ̀ ní confidence máa ń mo wà inquisitive gan mo máa ń bi wọ́n lé ó dáa ẹ má bìí ta ló fẹ́ ṣe jùmí lọ ẹ̀kọ́ sọ ní gbogbo sẹ́ẹ̀tì wa tí mo ń wò yìí tó lè ṣe jùmí lọ ṣé ẹ fẹ́ jọ ẹ̀ ayé kan dùn ni ọmọ ọ̀ṣẹ́ lọ ayé kan dùn jẹ́ sí mi o ayé kan dùn nìyẹn ayé kan dùn nìyẹn ẹ sà ní lẹ́bù ọ̀nà ṣáàrà tí ẹ jẹ́ ara abúlé ṣé wọ́n jọ mọ oko ní ìmọ̀ bóyá kẹ́nìkan tí mo sọ yẹn o ṣé wọ́n jọ mọ ara ẹ̀ bó ṣe rí ṣé ó jọ mọ oko ọmọ bọ̀tá nìwọ̀ bọ̀wọ̀ báyìí kan dùn ṣe rí and that was báyìí kan ṣe rí nígbà yẹn. I played that role very very well be almost 7 since. Wow. You understand me now? Tí mo dò pé kò sí lẹ́fẹ̀ẹ́ fi kún èmi ni màá ṣe. That is type of ayé kan dùn ìṣọmọ ọ̀ṣẹ́ o. Ó ti yé mi but wọ́n rí pé òun ló lè. But wọ́n rí pé ayé kan ló lè ṣe ohun tí mo fẹ́ yìí. That is Sama for you. Oh God. So tó ń sọ pé kò rí rẹ̀ bí ọ̀gá adarí lọ́lọ́run fi ṣe. He is a leader. Very good leader. Yes, Sama. Bẹ́ẹ̀ni of blessed money kọ́lọ́run bá mi fọ́nù kẹ́wọ̀n. All right now báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà báyìí. You see kọ́lọ́run tọ́ wa sọ́nà nígbà tí mo wá school ni mo ti ń ṣe but mi ò ní máa ìpò fẹ́ fi jẹun tó lè jẹ́ kí n máa sọ wọn pé mi ò kí ka school period mi mọ́ ọjọ́ tí mo bẹ̀rẹ̀ tíátà pé mo máa bẹ̀ ọjọ́ tí mo bẹ̀rẹ̀ sí ronú pé mo fẹ́ ṣe tíátà mo fẹ́ máa fi jẹun. And thanks to my late boss Jare Adeniji of blessed memory we went to the same school senior ni wọ́n jẹ́ sí mi ní Olúmọ high school then senior ni wọ́n jẹ́ sí mi nígbà yẹn. bolo Olúmọ high school yẹn wà náà. ó wà ní Sabo. Okay. Senior ni wọ́n jẹ́ sí mi àwọn ni first set Olúmọ àwa ni third set. You understand? So and he happens to be the social prefect then but wọ́n rí nǹkan kan nínú mi pé no ọmọ yìí from there he took me up wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí trade me tabati one school nígbà ẹ̀ mọ àwọn kò fi tíátà àrìnjó la máa ń pè nígbà Olúmọ high school a máa ń gbélé lọ àwọn primary schools tá a máa ń ṣeré káàkiri tá a tún fi ń pawó wọlé irú ìyẹn rí pé irú ìyẹn ò sí mọ́ sìn a máa ń gbé a máa búùkù àwọn schools káàkiri theatre group nínú school ní o ti secondary school a máa lọ máa búùkù àwọn primary school a máa lọ máa ṣeré fún wọn tá a tún máa gbowó you understand? From there I have the contact okay èmi gan lè ṣe àríyọ̀ theatre group led by Asis Akanni ọmọ bí ọmọ ìlú òkè yẹn ni wọ́n ṣe Abẹ́òkúta ń sìn o but àwọn ò ṣe theatre mọ́ wọ́n ṣe Abẹ́òkúta ń sìn o so ìgbà yẹn ni mo join group yẹn àríyọ̀ theatre group ní Sabo wa yẹn. mo ń bọ̀ sá then Jare Adeniji gan ti pàdé ní school. Yes. on train ní fún theatre. Bẹ́ẹ̀ni. ìgbà tí wàá fẹ́ join
ṣé jàre ò tí ní group ńgbà yẹn tó fi jàre yọ yẹn lẹ lọ join. thank you jàre ò tí ní group jàre kí wọ́n ṣe jáde secondary school wọ́n follow their education wọn. bẹ́ẹ̀ni ok. wọ́n lọ ṣe theatre art. so ìyẹn wà nù tó inspire náà then pé okay let me go. then gbogbo àtàwọn wà ní school yẹn àti lose contact. okay. so nígbà tí mo wá padà sí industry látúnṣe pàdé. sọdà àríyàn yẹn lẹ ti wá lọ train. mo ti lọ train. àwọn wo lẹ bá ń bẹ̀ tó jóṣèré tíátà ń gbà yẹn. tí mo bá ń bẹ̀ àbí tán bá mi. ẹ̀yin ni first ọmọọṣẹ́ wọn ni. àrìnjó tíátà lọ̀gá mi yẹn ń ṣe. òun ló gbọ́ wá láti sáìdì ìgangan yẹn òkèèhò dàpọ̀ mọ́ òkèèhò náà ló gbé wọn wá sí Abẹ́òkúta ń bì. kí lẹ porúkọ wọn. Asis Akànnì. ṣáàjọ ni wọ́n ń gbà yẹn. mo fi jẹ́ wọ́n gbà yẹn la fi ń ṣe ní gbogbo ìgbà yẹn tàbí jọ ń ṣe káàkiri ní ìgbà yẹn tá a máa ń gbére lọ sí skul náà a máa ń jó ní gbogbo ìgbà yẹn. báwo lè wá dọ́dọ̀ Sama. good nígbà yẹn amateur ni wá à ń ṣe nǹkan wá bá a ṣe fẹ́ ní sábò wa ń bẹ̀ ni so nígbà táwa tó introduce wa sí association then which is ANTP nígbà yẹn so ọ̀gá wa supposed to take me as manager so pé ìwọ máa lọ represent mi ní association from there mo ti mọ the likes of Igwe, the likes of Sama, Baba, Waheed Dimeji, Seyi Crown, Emir, and lot of them láti pàdé Goroso ọ̀sájà nǹkan yẹn láti pàdé but torí pé Sama ní scheme yẹn Sama artist scheme ni so the scheme is owned by Sama but he used that scheme to enhance, to train, to mentor people when it comes to industry. So the mass of 18 months let me low, which is 1.5 years. So within that 18 months, he's going to train you as an actor or one of technical crew, and he's going to manage you. Okay. So dọ́dọ̀ Sama nìyẹn. Bẹ́ẹ̀ni. But ìgbà tí èmi kọ́kọ́ mọ̀ ìgbà yẹn bíi PM, production manager and stuff like that máa ń ṣe jù. Bẹ́ẹ̀ni. Sama náà ló kọ́ mi. Okay. Kí ni iṣẹ́ PM? Production manager iṣẹ́ PM pọ̀ gan-an. Iṣẹ́ PM pọ̀. Tá a bá ń sọ nípa production management, orí ẹni tó ń pè ní PM yẹn ló wà. Ìkíni pé tẹ́nìkan bá ronú pé mo fẹ́ ṣiṣẹ́ like káàsìnsìn o mo fẹ́ ya film. Normally ní standard ó yẹ kẹ́ rí consultant ni. But nítorí pé bá a ṣe ń ṣe níbí o máa wò pé ta ló lè bá mi ṣiṣẹ́ yìí, ta ló lè bá mi manage ẹ̀ torí pé gbogbo tó wà lórí iṣẹ́ yẹn gbogbo owó tó fẹ́ ná gbogbo tó fẹ́ ṣe nkí àìní ló wà. You understand me sing? So tó bá wá rí ẹni yẹn ẹni àwọn pé ké ẹ̀yin máa manage fún mi tálá lè lọ as director ibi tíṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn o tálá lè lọ as other crew báwo ni script ṣe rí báwo ni kinní kan ṣe rí okay tá bá ṣe gbòyàn tán okay àwọn tí director bá ti wá tá a ṣe script conference tá a ṣe casting okay ọ̀ya àwọn actor la fẹ́ lò okay gbọ́n tá a ti kọ́ ni ọ̀ya PM bẹ̀rẹ̀ sí pé wọ́n ọ̀ya wà á tún pé wọ́n ọ̀ya location manager director à ń lọ níjọba ìlú àlọ́ fẹ́ lọ gbogbo location tá a fẹ́ lò ọ̀ya costumier la fẹ́ lò pé costumier báwo ni wa iṣẹ́ yẹn pẹ̀lú àdìjọ́ tán bá ti engage yẹ títí iṣẹ́ yẹn máa fi parí tó máa fi yọ master pé iṣẹ́ òun rèé o so gbogbo àwọn tó kù ní production yẹn ẹnìkan ṣe ló ní àǹfààní tó sínú ẹ̀ which is director. Okay. You normally o máa report fún director ni all other crew under Noah as manager in that production. Tẹ́ bá ti kó ní kálukú ti dúró láàrú tó ti wà láyé ara ẹ̀ ìbá àjọ ọ̀gá ẹ̀ ló wá as crew ó ti mọ̀ pé ọ̀ndẹ̀ ẹ̀ ló ń wà tó bá jẹ́ ni tó mọṣẹ́ yẹn. So iṣẹ́ PM ni. Iṣẹ́ PM nìyẹn ó pọ̀ gan láti ṣe adarí ṣàkóso ṣe ohun gbogbo fún ìyọrí iṣẹ́ yẹn. Torí mo rí pé ẹ ṣe PM yẹn dáadáa. Yes mo ti bẹ̀rẹ̀ látòrí continuity. Okay. So nígbà tí mo kó ní continuity mo bọ́ sí èwo ni continuity? Akọ̀wé ìrántí. Náà máa ń pè yẹn ní Yorùbá akọ̀wé ìrántí yẹn. Ìyẹn lolódodo máa ń ṣe àrẹ. Ìyẹn lolódodo máa ń ṣe nígbà yẹn. So ẹ ṣe PM yẹn náà dáadáa. Mo sì ń ṣe dìsìn kì í ṣe pé mo ṣe dáadáa mo sì ń ṣe dìsìn. Mo mọ̀ pé kópa ń bẹ̀ gan. Òun náà ni mo sì ń ṣe dìsìn náà. Ẹ ṣe PM Alásàrè náà fọ́pọ̀lọpọ̀ fíìmù. Díẹ̀ ń gbà yẹn náà. Díẹ̀ ni mo fi bá wọn ṣe. Tọ́nà ròyìn owó yín máa ń pọ̀ ju àwọn actor lọ.
ó máa pọ̀ òun náà ṣiṣẹ́ actor lọ ọ̀dà ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti ìsìn ẹ ti gbà mí ó yá mo pe actor nígbà tí actor dé ṣiṣẹ́ tiẹ̀ ó lọ èmi sì wà ń bẹ̀ gbogbo actor lọ mo sì wà ń bẹ̀ ó dà ta lẹ́dítọ̀ ẹ gbé fún editor mo tún lọ sọ́dọ̀ editor ń bò ló bá ṣẹ́ dé báwo ló ṣe bá dé ṣẹ́ṣẹ́ mi ò pọ̀ ó yá editor wa sọ pé mo ti ṣe tán ní kí director wá wo mo ti bẹ̀rẹ̀ sí pé director ẹ wá lọ wo iṣẹ́ yìí o director ti wò tán àbí director lókè ó yá pm ń tẹ́ ṣe wọ́n ṣe dáadáa but ẹ jẹ́ kí each department kó wá monitor iṣẹ́ tó ṣe nínú fíìmù láti pé máa pe continuity ó yá wá wò máa pe sound ó yá wá wò máa pe camera operator ó yá wá wò olórin ó yá wọn lórin tó kọ́ ń bì akẹ́kẹ́ títí iṣẹ́ yẹn máa fi parí ni mo sì ń ṣiṣẹ́ gbogbo àwọn tó kù tí mo engage wọ́n ti ṣe kí ni wọ́n ti lọ ẹjọ́ ṣé kò yẹ kó wò mí pọ̀. bọ̀ ṣòwò wọn máa ń pọ̀. ṣòwò pm owó wa máa ń pọ̀ dáadáa. ṣó máa ń ju tractor lọ. ó iṣẹ́ rí ní nọ́mà kíní tó yẹ kó jẹ́ gbórílẹ̀-èdè ìṣeré ni láwọn orílẹ̀-èdè tí wọ́n wà advance wọ́n máa ń ju tractor lọ director àti pm wọ́n máa ń ju tractor lọ torí pé àwọn náà ní iṣẹ́ tó pọ̀ but nítorí pé ibi tí a bá wa nílùú yìí àwọn tó bá ti lórúkọ làwọn èèyàn ń celebrate so ó jẹ́ kí àwọn producer máa rí nírí pé wo help me bá mi ṣe kinní kan àwọn akówó ńlá fáwọn tó ti lórúkọ tó bí pé àwọn náà fẹ́ bá wọn ta ọjà yẹn ẹjọ́ táwọn ohun tá à ń sọ yóò bá ṣiṣẹ́ yẹn ṣé yẹn lè ta. lọ́rọ̀ kan kì í sanwó gidi fún pm. wọ́n sanwó gidi. bọ̀kún tó ti actor. kì í tó ta actor mi ṣé ti yẹ yín sìn ṣe àwọn pé actor náà ní grade A grade B grade C. torí mo gbọ́ pé gbà tó stage kan ẹ sọ pé owó tó ń fún yín kéré àwọn kan wá sọ pé a máa wẹ́lò mi ṣòótọ́ ni. ìyẹn ò ń ṣe pé owó tó fún mi kéré yìí sí lẹ́yìn bá ṣe ń dàgbà ń di iṣẹ́ kan sí náà ló ṣe máa upgrade ara ẹ̀ advance so tó bá ní ok káàsì pé ìṣẹ́ sìn wà ní fẹ́ fún ilé káàsì kò gbà èyí báyìí ni máa gbà tó bá náà gbàdẹ̀ wá pẹ̀lú mi náà. but time kan ti wà tí ẹ̀yin àtàwọn kan tó ti di pé owó tẹ̀ ń fún mi kéré iṣẹ́ tí mo ṣe. kò sí time kankan tó jọrú ẹ̀ àwọn náà èyí tèmi request ni wọn ò lè ṣe ṣàbẹ̀kẹ́ actor mi náà wà tẹ́ bá pè é pé actor yé báyìí fẹ́ ṣe yé báyìí múlá no mi ò lè báyìí báyìí. ẹ̀bùn dísẹ́ǹtì náà mọ̀ ń sọ yìí. ìyẹn ò ṣe pé wọ́n ti ń fún yín tẹ́lẹ̀ ẹ máa gbọ́. ìyẹn ò ṣe pé ṣé kí n dárúkọ àbí dárúkọ iṣẹ́ yẹn àtàlásàrì kan wà ńgbà kan tẹ́ sọ pé owó yẹn kéré. mi ò tí ì ṣe pm continuity nìyẹn. continuity ìgbà kan náà wà tí. no continuity nìyẹn you understand me sìn. and but tó ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ ìyẹn ṣebí èmi ni mo mọ nǹkan tí mo fẹ́ ni mo mọ tí mo wọ́ọ̀tì yorùbá níbo bá ṣe pé gbá ẹ náà ṣe máa bẹ́ẹ̀. mo gbọ́ tẹ̀yìn àti latin náà gbà kan. latin kí náà ló ṣẹlẹ̀ nígbà yẹn náà. pé iṣẹ́ kan bóyá ẹ fẹ́ ṣe gbogbo tẹ fẹ́ gbà owó yẹn pọ̀ jù ó dáa ẹ jẹ́ kí n wẹ́lò mi ti. ṣe rí àwọn yẹn kì í ṣe nǹkan tó pàmẹ́sọ kì í ṣe nǹkan tó jójú tuntun normal ni tí o bá ní fẹ́ gbéṣẹ́ fún mi tí bá ní ètò fẹ́ gbà rí tó níye tó fẹ́ san ni tí o bá tẹ́ mi lọ́rùn mi ò ní ṣe náà ìyẹn ò ṣe nǹkan kan tó wà tó ní láti àdì important ìyẹn ò ní. torí mo gbọ́ pé inú iṣẹ́ Gbénga Adébóyè yìí náà pẹ̀lú ẹni tó ṣiṣẹ́ ń gbà yẹn. bẹ́ẹ̀ni as assistant pm ni mo ṣe ń gbà yẹn. ta ni pm gbà yẹn. bàbá ló ṣe pm lọ́dún náà lọ bẹ́ẹ̀ni. so mo wá fẹ́ mọ bí jọ́nì yẹn ṣe wá bẹ̀rẹ̀ yẹn látọ̀dọ̀ Sama mo fẹ́ mọ bó tún ṣe wá ń tẹ̀síwájú. no ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìṣiṣẹ́ téèyàn bá ṣe téèyàn bá kó díẹ̀ tó bá dìgbà kan náà Ọlọ́run máa gbéyàn ìgá lẹ́nu ẹ̀ yọ̀ọ́sá mi sí so torí pé àwọn èèyàn ti mọ̀ mí pé mò ń ṣe tọ́lẹ̀ mọ̀ pé mò ń ṣe dáadáa ó ń jẹ́ káwọn èèyàn máa pè mí fún un tí wọ́n fẹ́ alátìbẹ̀lẹ̀ Ọlọ́run dẹ̀ ń gbé wa ga lẹ́nu ẹ̀ náà so àdé ń kọ́ àṣìdúpẹ́ gbóná la ṣe ń ṣe dì í sìn ẹ̀gbọ́n iṣẹ́ téèyàn bá ṣe tó fẹ́ ọmọ lọ yunifásitì ṣé kò tó so iṣẹ́ téèyàn ṣe tó fẹ́ yàwó tó bímọ tó rọmọ lọ yunifásitì tó ṣe gbogbo ẹ̀ náà tó dẹ̀ ti ṣe ń ṣe dì í sìn oore ọ̀fẹ́ ńlá lèèyàn gbà. kí ni relationship ẹ̀yin àtàlẹ́ Malian boy. very perfect. Igwe náà ńkọ́. kódà tí n bá ti kó bí ìsàn ọ̀dọ̀ ọgàn mo tún lọ. ẹnìkan wà tí mo fẹ́ ká sọ̀rọ̀ ẹ̀ briefly náà. ok Katike. Igun Katike of pleasant memory yes. What can you say about him? He's a very nice man and very factual. No. Katike is a very good man and jẹni tó wà straightforward. That is just mi tí mo lè fi qualify wọn nìyẹn so tó bá lọ bá Katike bí o bá ṣe Katike máa pẹ́ máa sọ fún ẹ tó o bá ṣe Katike ó máa pẹ́ tí wọn náà tíjà yẹn bá tó wá ṣe ọ̀nà tó tún pé bọ́dà nǹkan ṣe é màá búrò mi má bínú ó tọ́ síbẹ̀ nìyẹn so he's a very straight man.
Now, at the time tí Katike jẹ́ governor Tampan. Shit. He is the pioneer governor of Tampan. Okay. Ìgbà kan wà tí mo gbọ́ pé ẹ̀yin náà fẹ́ contest ìgbà yẹn. Yes. Òótọ́ ni. Ẹ̀yin àti Èmi àti Katike. kí ló dé tẹ́ withdraw tẹ́ ṣe mọ́. Àti Katike, you see, gbogbo tó yẹn bá ń ṣe láyé àsìkò ẹ̀dá lójú. Nígbà yẹn mo fẹ́ contest, kódà mo tún lọ bá Katike àjọsọ̀rọ̀ ẹ̀gbọ́n sábúrò tó withdraw fún mi nígbà yẹn. But later wọ́n náà tún padà sí race, kí ló ṣẹlẹ̀, wọ́n náà leaders ní àwọn làwọn fẹ́. Okay, ẹ jẹ́ ká lè ṣòun field nìyẹn. Ẹ̀yin àti wọn. Èmi àti bọ́dá ẹ jẹ́ ká lè ṣòun field nìyẹn. But tẹ́ bá wọlé màá fún yín ní full support, tí n bá wọlé ẹ fún mi full support. tí wọ́n sọ pé he is a straight man which is to agree pé Folly má worry. Ṣé ẹ understand me sìn bí wọ́n ṣe ń kọ́tẹ̀ àwa ò ṣe politics with bitterness màá tún pè wọ́n bọ́dá mo máa nà yín bọ́dá máa ṣe nǹkan báyìí o you see. But ó tó stage kan àwọn who is who in Ogun State entertainment then nínú association wa came to me Folly fún wa ní honour yẹn withdraw fún wa Katike lóhùn wa àwọn tó ń dẹ̀ wá àwọn bàbá tí mo fẹ́ràn jù ní in Ogun State. tí wọ́n tí mo rí as my mentor and role model. Wọ́n ní kẹ́ withdraw. Yes n tó fẹ́ inú wọn dùn pé mo ṣe fún wọn. Okay. Because lọ́jọ́ tó ń bá mi sọ ṣé òun tẹ́ fẹ́ ni òun nìyẹn òun tẹ́ fẹ́ ni òun nìyẹn ẹ̀yin bàbá tí mo ń wo ẹ̀ṣẹ̀ tí mo lè wojú ẹ̀ dóò ti sátẹ̀ fún mi pé máa wọlé o but ẹni tó ìdí tẹ́ fi wá bẹ̀ mí ẹ ti mọ̀ ó ṣeé ṣe kí n wọlé lẹ̀ ṣe wá bẹ̀ mí pé kí n withdraw nìyẹn mo withdraw fún yín. Báwo lẹ́yìn ṣe mọ̀ pé ẹ̀yin máa nà Katike. Olóṣèlú tó bá bọ̀ ń pa òṣèlú máa ṣiṣẹ́ dáadáa ni òṣèlú kì í ṣariwo ìwà èèyàn bó dẹ̀ ṣe dá séèyàn sí dẹ̀ bó ṣe mọ báwo èèyàn ṣe ní belief nínú manifesto olóṣèlú ohun tó ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹn ó wà ní tó ń help ẹ̀ dẹ̀ táwọn ẹ̀ wá rí pé irú ẹni tó ń sọ yìí ẹni tó lè ṣe ni kò sọ olóṣèlú tó jáde máa sọ pé mi ò ní wọlé máa wọlé ni so that's why ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ fojú rénà ẹnìkan tẹ́ bá jọ ń du ipò. Ó ṣọ̀ pé ẹ̀yin lè nà Katike ń gbà yẹn. Pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run Katike fara wọn mọ̀ of blessed memory. No oníkàlùkù mọ̀ bó ṣe ń ṣiṣẹ́ you understand me mo lọ́kàn ara mi bíi tí mo bá ṣe yẹn dé ń gbà yẹn mo mọ̀ pé kò sí ní tàbí fi kún mo mọ̀ lọ́kàn ara mi pé no àwọn but àwọn tó wá yìí àwọn bàbá mi tí mo hold high esteem ṣùgbọ́n Yorùbá ní kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà ṣé ti yí ẹ so àwọn kan ló wò pé a ò fẹ́ Folly. Kí lẹ́yìn rò pé wọ́n fi fẹ́ yín náà. Mi ò lè mọ ẹni tí ò fẹ́ yẹn bá kí ló fẹ́ mọ tí ò fi fẹ́ ó ò lè mọ ẹni tó náà wò fẹ́ yẹn kò ní ṣe lójú ẹ pé mi ò fẹ́ ó náà máa sọ pé mo fẹ́ yẹn that is where the problem is. Èmi náà ní fíìmù ń gbà yẹn àwọn èèyàn mọ̀ mí you see fíìmù tó ń sọ yẹn èmi náà ní ń gbà yẹn mo dẹ̀ ní ó níwọ̀n bàtọ́ lẹ́yìn tí ẹlẹ́dàá mi pèsè fún mi mind you nínú ẹgbẹ́ tó ṣetán bá ti mọ̀ ẹ́ ó ti ní fíìmù tálàtà kọ̀ọ̀kan bá ti wá ń pè pé bọ̀dà tó ṣe pásítọ̀ nìyẹn bọ̀dà tó bá ṣiṣẹ́ kan nìyẹn má ìyẹn rè ìwọ náà ti ní ó lè má wà á tó rẹpẹtẹ bọ̀ tó bá ti rìn lọ táyọ̀ tó lè máa náà sọ pé oní tíátà lẹ́ni bàbá yìí máa ń ṣe fíìmù a máa ń gbádùn eré yín o ìwọ náà ti ní fíìmù you understand me now so èmi náà believe pé mo ní. Ẹ wá withdraw. Yes mo withdraw fún wọn náà àrílè tinútinú mo fi withdraw fún àwọn aláta ti pè mí gbàgbé kí n withdraw mo jẹ́ kọ́ mọ̀ pé ẹ̀sìn inú ẹgbẹ́ wa ọ̀gá mi tí mo hold high esteem Lábẹ́òkúta ẹ̀. Logun State the likes of Délé Òdùlé kò síbi tí màá rí Délé Òdùlé kò sí ohun tó bá fẹ́ lọ́mù tó wà níkàáwọ́ mi tí mi ò ní fún wọn nítorí pé mo hold on high esteem wọ́n dẹ̀ jẹ́ one of my mentor my role model tí wọ́n pe this man I want to be like because no ẹ gbàgbé when it comes to acting Délé Òdùlé lẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ so mo máa ń cherish inú mi máa ń dùn tí n bá wọ̀ èmi náà fẹ́ kí n máa dáhùn ká ọkọ náà máa wò pé Folly ra ọmọ yìí o. bọ̀bá àwọn actor ṣe pọ̀ tó Lábẹ́òkúta yóò ṣe wájú ọ̀dọ̀ Délé Òdùlé lè wá lọ. aláwọn great actor Lábẹ́òkúta náà. Yes. Ọláyà ńkọ́. Actor ayé burúkú ni wọ́n. Àwọn àti Délé Òdùlé ńkọ́. Ìyàtọ̀ tó ara ni wọ́n pọ̀ but to God who made me igwe náà wà náà tó wà so kò dẹ̀ sí ohun tí igwe máa béèrè lọ́wọ́ mi ní choice torí pé ẹni tí mo you see ń dọ́ ìkíni ẹ̀ṣẹ̀lẹ̀ ni pé ẹnìkan wà tí mo ti sọ fún pé kò sí ohun tí Délé Òdùlé
ọlá ìyá lè béèrè lọ́wọ́ mi tí mi ní fún wọn òun ló jẹ́ kẹ́ni yẹn lọ sẹ́ẹ̀tì idea yẹn wá all because mi ò àfẹ́ Folly àwọn kan ni. bọ́ náà tí ò fẹ́ yẹn wọn ò wá bá yín pé kẹ́ withdraw. wọn ò lè wá wọn ò lè wá. ìgbà lè ṣe first film yín. ìkànṣe náà mo ṣe dì sí 2007. fíìmù kan. lágbára Ọlọ́run. ìgbà ọlẹ́ ti wọ tíátà náà. that is 87. sá. o gbọ́ 87. 1987. immediately mo ti finish secondary school mi mo ti wọ tíátà mo decide pé tó fẹ́ máa fi jẹun nìyẹn. 1987. bẹ́ẹ̀ ni 39 years. 39 oore ọ̀fẹ́ Ọlọ́run ni mo ní. in tíátà. lágbára Ọlọ́run. òun náà mo fi di ohun tí mo dì yìí. òun náà mo fi di ohun tí mo dì yìí oore ọ̀fẹ́ Ọlọ́run ni. Ọlọ́run ló ń pín orúkọ ni. bàtẹ́ wà lọ́dọ̀ sámà yẹn. ok. mo fẹ́ kẹ́ bá mi tún dárúkọ àwọn likes of àwọn tí ẹjọ́ ń rò ló ń gbà yẹn. àwọn pọ̀ o gbogbo àyẹn náà mísàlá ti ń wà ń bẹ̀ my twins brother because àwọn èèyàn máa ń wò pé báwo ni àáfà àti pásítọ̀ báwo ni wọ́n ṣe ń ṣe tó pọ̀ tó yìí Mukadam Lukman Adeniji Alwadud Simon Oguntola was there. Simon Oguntola. Ta máa ń pè ní àgbà he was there. Olódodo was there. Ní gbogbo ìgbà yẹn náà pọ̀ àwọn èèyàn náà dẹ̀ máa ń wá tí wọ́n pọ̀ níbẹ̀. Ọdúnládé ńkọ́. Yes, òun náà máa ń wá síbẹ̀. Òun náà máa ń wá dáadáa nígbà tí sá máa wà láyé. So fíìmù kan lẹ ṣe. Lágbára Ọlọ́run. Why tó jẹ́ fíìmù kan lẹ ṣe. Thank you. Fíìmù kan ṣe tí mo ṣe yẹn gan kò wù mí ṣe. Bẹ́ẹ̀ ni but dáyọ̀ lẹ́ pé anytime any day I do give respect to Ẹ̀mí Káyọ̀dé Akíndínà. He is a man, he is a courageous man, he is a man tó fẹ́ kéèyàn ní ìtẹ̀síwájú Ọlọ́run. The man just came to me Folly kí ló tó fẹ́ ṣe fíìmù mi wàá fẹ́ gbé wọn ní dáàmú mi ìnáwó ni ó ìnáwó ni ẹ bọ́ tó lè ṣe mo lè ṣe ok mo ti gbọ́ lórí yẹn lọ́hùn àwọn àgbà wọn ṣe fi bí i 150 200 ṣe fíìmù 150 àṣàrùn rọ ọmọ nígbà yẹn lọ́dọ̀ yẹn lọ́hùn and the man came Folly 200,000 nígbà check lọ́wọ́ owó kò mo fẹ́ kó ṣe fíìmù. Ta ni? Káyọ̀dé Akíndínà. Ẹ̀míà. Bẹ́ẹ̀ ni mo sọ. And I will keep on giving him that respect and honour. Ó kàn dé láàárọ̀ ọjọ́ yẹn abáṣe dọ́fíìsì láàárọ̀ ọjọ́ yẹn lọ́hùn. Ó kàn Folly dem check gba 200,000 yẹn lọ́gbà owó kun mo dé ta máa ṣe fíìmù. I was like mi mọ̀ bóyá òun fíìlì òun máa fíìlì o. Òun fíìlì ẹ̀. Ó bá mi sọ bíi 2 weeks. Mo ní kì í story wa but mi ò náwó ní bọ̀dá torí pé mi ò irú àwọn fíìmù yẹn bóyá bọ́gà mi ṣe kọ́ mi nìyẹn sámà ó ti jẹ́ kó àwọn fíìmù yẹn ò fi bẹ́ẹ̀ ṣe kíní fún mi nítorí àgbà à ń fẹ́ pé ọdún ó máa gbowó ṣé mi wà ní fáwọn èèyàn lówó ṣé mi ní fún kúrò lówó inú bẹ́ẹ̀ bí ṣe but he just came that very day ó dẹ̀ fún mi ní check 200 Folly gbà 200,000 ní lọ́wọ́ owó kún kó dẹ̀ mo dé tá máa yáṣẹ́ I was like this man. And I was so happy. Pé ó kàn tiẹ̀ lè ní I mean that mind to do for me. You understand me? So ń gbádùn tí wàá ṣe yẹn wàá ṣe wà lówó kún wàá fi ṣe fíìmù yẹn. Ṣé wàá dáwọ́ yẹn padà? Dáadáa. Kódà mo ṣe ń release fíìmù yẹn báyìí mo transfer owó ẹ̀ padà. Ẹ̀míà. Bẹ́ẹ̀ ni. Àṣà àtòkò. Mi ìjà ní ìpòrọ̀ ọmọ tó hàn bá ṣe lálẹ́ mi náà bá ṣe máa sọ. Ìyàwó lẹ pé. That is 2007. Marketer ló ta ṣẹ́ yẹn. Century Pictures of Blessed Memory. Kí lẹ pè title lè ṣẹ́ yẹn? Oúnjẹ ayọ̀. Ó ga ọ. Ṣé one of the reasons tá a ṣe máa ń ṣe interview ni pé a fẹ́ káwọn èèyàn máa rántí àwọn nǹkan tó ti pẹ́. Yes. Ká dẹ̀ tó máa learn 1 or 2 things from what we are saying. Bó ṣe dáná ni. Ẹ wo gbogbo ọ̀rọ̀ Ṣẹ́gun Sámà tó ń sọ́nsìn. Bó ṣe dáná ni. Ṣẹ́gun Sámà tèmi náà ìjọ́ tí n bá máa sọ̀rọ̀ wọn ìjọ́ téèyàn bá interview mi èmi náà á sọ perspective mi. Sure. Nígbà yẹn ọ́fíìsì wọn wà ní òkè yẹ̀kẹ́. Bẹ́ẹ̀ náà ni. Ìyá kan ń ta aṣọ àtẹ̀wà ń sàlẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni ẹ̀ka àsàn lókè o. Ìwọ náà máa ń wá ń gbà yẹn. Bẹ́ẹ̀ni. Now mo fẹ́ ká tún sọ̀rọ̀ díẹ̀ nípa artist night. Good. Báwo l'artist night ṣe bẹ̀rẹ̀ ṣé pẹ̀lú àwọn tó ń jọ bẹ̀rẹ̀ abẹ́ bá láàrin méjì ni. You deserve comfort.
comfort, peace, and a place that feels like home, even away from home. We are GB Citadel Hotel and Suites. Here, every stay reminds you you are worth the best. We are located at Justice K. Onofeso Avenue, Oloruda, Obada Oko. Accessible through Federal Housing Estate, Obada, or Iyano Abule Meko. GB Citadel Hotel and Suites is a world of comfort, class, and confidence. From our beautifully furnished luxury suites to our executive rooms, the feeling is pleasing. Enjoy our swimming pool, taste our delicious intercontinental dishes, relax in a serene environment with 24 hours power supply and maximum security. We can pick you up in our luxurious car because your comfort matters. At GB Hotel and Suites, you don't just stay, you experience value for your money. Call us now on 0913 408 5504 or 0805 571 5423. GB Hotel and Suites. Get value for your money. Mo wà ń bẹ̀ nígbà tá ti bẹ̀rẹ̀, but mi ò sí nínú committee tó bẹ̀rẹ̀. Okay. But later èmi náà join committee yẹn. So lè sọ nǹkan tó fa this night. Mo lè sọ dáadáa. Kí ló fa this night yẹn? Nítorí pé a fẹ́ avenue láti train àwọn ọmọ wa. A fẹ́ avenue láti discover new talents. A fẹ́ avenue láti jẹ́ kí show kó continue Lagos State. You understand me now? Yes. Pé nígbà táwọn committee àwọn bàbá yẹn jókòó, báwo la ṣe lè train àwọn ọmọ wa? Báwo la ṣe discover new talent? Báwo ni show ṣe lè máa lọ ní Ẹ̀gbá tó yẹ pé at least àwọn ọmọ wa wọ́n lè máa ṣe nǹkan. Fíìmù ètò ìpọ̀ tó báyìí ń bẹ̀ yẹn nígbà yẹn. You understand me sìn? Mission wọn tó fi gbé lẹ́nu. And thank God Lord they accomplish it. Wọ́n dẹ̀ lọ sí Gate Hotel nígbà yẹn. Wọ́n dẹ̀ gbà wọn láyé àdẹ̀bẹ̀rẹ̀ ní Gate Hotel. You understand me? Yeah. So that is how it started. Nígbà táwọn kan dẹ̀ ṣe lọ o concert wa. Nígbà tèmi ń ṣe lọ́wọ́ nígbà tèmi ń wà ní committee yẹn. Ẹ̀mí Akáwọ́dé Akíndọ̀ní ni chairman committee yẹn gbà yẹn. I was the secretary. And we continue it. Adẹ̀ ń ṣe Ọlọ́run dẹ̀ gbà fún wa mission yẹn Ọlọ́run gbà torí pé I discover talents tó pọ̀. Ẹ dárúkọ àwọn bíi talent mélòó kan tá a rí ní. Mo máa ń sọ lẹ́niwẹ̀ irú talent yẹn láti rí Ọdúnládé Adékọ́lá pé this is a good actor. Láti bẹ̀yẹn. Ní artist night yẹn láti rí Dáre Àgbéjọ tó ń pè fílẹ̀ fún ìyẹn tẹ̀ nígbèrágá ń tiẹ̀ tó bá dé orí stage and ṣí àyàwó ni you understand me? You see it's a fun carnival ní kíni ẹ máa rí a máa ń ra aṣọ ní aṣọ tí máa wọ̀ lóṣù yìí rè aṣọ tí máa wọ̀ lóṣù ni ìlàsọ̀ Ṣẹ́gun bẹ́ẹ̀ ni ìlàsọ̀ Ṣẹ́gun Ògúngbè Àwílò Arijan, yes, Awilo, Kọ́lá Ajéyẹmí, the likes of them, Bíọ́lá Adékúnlé, so many of them we are dictated at that place. Time bẹ́ẹ̀ pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí lo àwọn ọmọ iná good, àwọn èèyàn iná ti good. Ibẹ̀ náà non discover arúgbó iná pé actor ni bọ̀bọ̀ yìí, torí mi náà gba best actor of the year lọ́dún kan bẹ́ẹ̀ náà. You understand me? So n tó fagilá dẹ̀ dúpẹ́ pé mission yẹn Ọlọ́run bá wọn, àwọn leaders tó jókòó nígbà yẹn Ọlọ́run bá wọn accomplish ẹ̀ láti bring out the talents. Àwọn ògo yẹn náà ló dẹ̀ ṣe wà Ọlọ́run dẹ̀ ṣe ń jẹ́ kó tógo wọn ní wálé lágbára Ọlọ́run. Ẹnìkan wà ìbọn ni ìyẹn máa ń yìn tó bá kọ́kọ́ dé ti ẹ̀ JJC kọ́ nìyẹn. Òun náà ni. Ìdòwú Ògúngbè náà. Of blessed memory ọmọ wa náà ni. Yes, òun náà wà bẹ́ẹ̀ gbà. Ṣé kí ló wá party night l'Abẹ́òkúta? Kí ló dé tá kì í ṣe mọ́? Government ló pa. I'm not a frank. Yes. Torí pé cultural center àbí pé ilé àwa òṣèré ni. But then nígbà tí government kan dé ṣé àwọn kan nígbà tó yà kó ní Gate Hotel abẹ́ṣe cultural center government kan ló wà nígbà yẹn yẹn sáà mi sìn nígbà yẹn cultural center ó dá dúró nígbà yẹn ni ìgbà náà pè ní Council for Art and Culture wọ́n dá dúró nígbà yẹn ni but nígbà tó ti wá gbé wọn sọ́ndà information if I'm not mistaken nígbà yẹn kó tó di pọ́n ṣe wá dáhùn padà sí àwọn dá Ministry of Culture and Tourism lẹ̀ so àwọn wà lọ́ndà Ministry of Culture and Tourism now nígbà tí government kọ́ tó renovate cultural center nígbà yẹn náà wò pé ṣé àwọn artist màmá ṣé wọn ní bàbí jẹ wọn gbà ìpara làwọn ṣe fún lórí pé wọn ní ká máa mú 1 million wá lóṣù níbi táwọn àti fẹ́ di àfẹ́ máa gbé àwọn òṣèré dìde àfẹ́ máa kọ́ àwọn ọmọ you see entertainment especially film production is part of employment amòye employment and create amòye tó dá dúró nínú entertainment industry tá ń pè ní fíìmù amòye tó dá dúró dé pé wọn ò dájọba láàmú tó ń dájú tó ń dẹ̀ ń jẹun bẹ̀ tá a bá ṣe fíìmù kan crew tó wà ní fíìmù kan lé ní 20 tó ń gbowó now tell me so wá ní ká máa mú 1 million wá àtúntò deposit 1 million as caution fee nígbà tá agbára ò dẹ̀dẹ̀ mọ́ agbára ògbélé ẹ̀jẹ̀ ká fi lẹ̀
ohun tó jẹ́ ká filẹ̀ nìyẹn but àwọn kan tó wà wípé a ò lè filẹ̀ bẹ́ẹ̀ a tún gbìyànjú ńgbà yẹn a tún bẹ̀rẹ̀ sí ṣe but ẹ mọ̀ ibi tí ò bá ti ẹ mọ̀ pé kì í ṣe nǹkan míṣọ̀wọ̀ níṣe pé a fẹ́ fi pawó nígbà yẹn akọ̀rí àṣàfihàn láti máa train àwọn ọmọ wa láti breed more talent so gbàtàgbàrà ò kà mọ́nà la filẹ̀ but thank God nígbà tí gbìmọ̀ kan tó wá dé tó tún wá yàn wá èmi náà gẹ́gẹ́ bí chairman artisan committee sìn pé ó yá àná fẹ́ gbé 90 dìde ẹ fẹ́ gbé dìde ó máa ná wa lówó báwo la ṣe fẹ́ rí adẹ̀bẹ̀rẹ̀ rìn ọlọ́run dẹ̀ gbà fún wa ọlọ́run gbà fún wa in fact gọ́ọ̀mẹ̀ntì náà ló fún wa ní hall nsìn pé ká máa lọ lò pé àwọn fẹ́ torí pé a ti ṣe ti pẹ́ but àwọn sì fẹ́ ká lò náà ká wò tó bá ti táwọn bá rí pé yes kíní yẹn ṣe ni àwọn á fún wa ní hall ńlá tá a máa lò pẹ̀lú lówó tí ò gara torí pé ètò ń gbé bẹ̀ yẹn lẹ̀ ń sìn bí a bí 1.5 or 1 kíní kan náà ń gbélé mi mo aṣọ ìtọ́ ń gbélé but wọn ò gbowó lọ́wọ́ wa but wọ́n ní ká ra epo sí generator so that kí náà lè wà ní gbogbo àyíká kàdé máa lò. so artist night máa tó bẹ̀rẹ̀ padà. lágbára lọ ní June 27 a máa ṣe main edition bẹ́ẹ̀ ni sà June 27 lágbára Ọlọ́run June 27 last Saturday of the month. ká máa bọ̀ cultural center. ṣé ẹ tún kí n fọ ẹ lẹ́nu ọ̀fẹ́ ni ọ̀fẹ́ adéjọpọ̀ èèyàn wá kọ́ wá rí pé yes ẹgbàá ti dọ̀tún o artist àti ti dọ̀tún àti ti bẹ̀rẹ̀. June 27 lágbára Ọlọ́run. táwọn èèyàn máa ń wá látẹ̀kọ́ Ìbàdàn. tó o bá tí ìwà o ìtí ìmọ̀ o ìtí ìṣe tíátà wọ́n máa ń àwọn kan wá láti Ẹdó tó jẹ́ Yorùbá tó ń wo àwọn kìnìún lọ́dún yẹn wọ́n pè wá wọ́n dẹ̀ wá láti Ẹdó tó wá ṣe àti inú wọn dẹ̀ dùn pé tírú kìnìún bá lè máa lọ pé bẹ̀rẹ̀ kan jìnnà ní owó mọ́tò but àwọn máa dákọ́ àwọn máa wá so nǹkan tó dùn ni because wọ́n máa relax. so last Saturday of this month now káwọn èèyàn máa bọ̀ cultural center. lọ́fẹ̀ẹ́ artist night. lágbára Ọlọ́run ààbò tó dájú wà ń bẹ̀ o ààbò tó dájú ó wà. àṣemọ́jú ni nà. lágbára Ọlọ́run ààbò tó dájú wà. ó tún ti bẹ̀rẹ̀ padà nìyẹn. kódà nǹkan kan tó wà tó wà fi sí. ṣọmọjú nìyẹn. no February lèmi. ó ti lọ. but àwọn ọmọ June náà ń bọ̀ wá àwọn ọmọ June tó ń gbọ́ wa náà ń sìn. wọ́n máa wà ṣùgbọ́n àwọn kan wà tá à ń pè ní personality of the month. àwọn nìkan àwọn èèyàn àwọn tọlọ́run ṣé àmọ́ pé èèyàn ní gbogbo wa bọ̀tà Ọlọ́run gbá nǹkan sókè jọ ara láti bá purọ́ fúnra wa tí wọ́n jẹ́ ọmọ June a máa celebrate wọn àwa celebrate gbogbo ọmọ June papọ̀. ìyẹn tún máa wáyé every month tó mọ́ ṣe bèrè pé ṣé June ni ẹ̀mí ọmọ kí February ni so ọ̀fẹ́ ní ti June yìí ni o ní ti June yìí ni o cars ní ti June yìí láti July lọ àmọ́ máa gbowó bọ̀ kì í ṣe owó tó gani lára náà nítorí pé ìjọba ní ká máa san owó epo yẹn bá a ṣe lè rí owó epo yẹn san náà ni ká máa gba ṣéǹjì díẹ̀díẹ̀ lọ́wọ́ ara wa ká fi jọ fi ran ara wa lọ́wọ́ kó lè rọrùn fún gbogbo wa. àwọn òṣèré wa náà tún máa pé bẹ́ẹ̀. ó dà celebrity of the night celebrity of the night ọmọ ọba Délé Òdùlé ni. ní June yìí. lágbára Ọlọ́run. ọ̀gá mi ni. ẹ jẹ́ àmọ́ bọ̀ cultural center o. bẹ́ẹ̀ ni. June 27. lágbára Ọlọ́run last Saturday. ó tún máa dìjú bí a ṣe léèrè lọ. hip hop ó wà ń bẹ̀ ewì káníjù ní ẹni martin kò fún mi lórí kẹ ọ máa kí oríkì ọ̀rọ̀ pé mo kí o náwó sí ń bẹ̀. ẹ̀dùn sọ máa ṣe àwọn performance tá a máa ń wọ. lágbára Ọlọ́run command performance wà ń bẹ̀ mimic wà ń bẹ̀ drama sketch wà ń bẹ̀ orin wà ń bẹ̀ ìlú wà ń bẹ̀ eléré tó ń bọ̀ gan mi ò tí ì fẹ́ dárúkọ ẹ ní. lágbára Ọlọ́run tá a bá ṣe kí ni ẹ̀ di aago 4 ìlera wa gba mic. mi ò jó òsì nọ́rọ̀ ẹ̀ a máa jó mọ́jú kẹlẹ́lẹ́ ni. artist night rebranding gidi lágbára Ọlọ́run lágbára Ọlọ́run. so ẹ̀yin èèyàn ẹjọ tó bá di last Saturday of this month aago mélòó la máa bẹ̀rẹ̀ yẹn náà. aago 10 la máa ti bẹ̀rẹ̀ torí pé ètò pọ̀ a dẹ̀ fẹ́ pé ká má lè ṣe kankan rárá láti aago 10 la ti máa bẹ̀rẹ̀. artist night yẹn máa ń dùn. eléyìí tún máa dojú gbà yẹn lọ. ẹ dẹ̀ wáyé ìgbà yẹn kó jẹ́ fóònù ti wà dáadáa ká máa ṣe fídíò ńgbà yẹn. fóònù bá wo but n sìn rọ ìyá ni but nǹkan tó bá mi kí tá a bá rí i pé òyà artist night wa ó wá lọ fi ń pawó àmàṣù ẹ o. kárò fún kárò dáadáa o òyà artist night wa láì gbàṣẹ lọ́wọ́ wa ìwọ náà wà lọ fi ń pawó lórí page yẹ lọ fi ń pa irọ́ o àfẹ́ tó o bá fẹ́ ṣerú ẹ̀ wá bá wa committee kájọ jókòó kí ló fẹ́ máa fún wa kíní kan òun ni torí pé a lè máa náyè bíye láti máa ṣe nǹkan kí wọ́n máa wá mú lọ́fẹ̀ẹ́ kó máa wá lọ lórí page yẹ kó máa fi pawó irọ́ irọ́. revenue gidi dẹ̀ nìyẹn o this is a very good one tẹ bá ra àwọn tó lè sponsor náà ńkọ́. ìyẹn gan la ṣe ń wá báyìí
à ń fẹ́ àwọn oníṣẹ́ iléeṣẹ́ ńláńlá olókòwò. ẹ̀yin tẹ́ ń wo program yìí ṣe artist night yẹn jẹ́ one of the program tó máa ń wáyé lábẹ́òkúta then tó jẹ́ pé evergreen ni I'm telling you new talent ló ti jáde láti ibẹ̀ yẹn is a fun alẹ́ àríyá tó kọjá bẹ́ẹ̀ ni o so ẹjọ́ yìí náà lè fẹ́ support kan tó ṣe tán sì máa sọ nọ́mbà wọn àwọn ni chairman àbí bẹ́ẹ̀ni mi ni chairman committee is the chairman committee of the artist night this year of this season right bẹ́ẹ̀ni this season wọ́n dẹ̀ ní ti June yìí pọ̀fẹ́ ni ọ̀fẹ́ ni for everybody so ọ̀fẹ́ adé máa bẹ̀rẹ̀ láago 10 aago 10 alẹ́ dress code no bó bá ṣe wọn ni but tó má múra kú múra wa ìyẹn lọ sọ́dọ̀ àwọn ọmọge wa múra bí ọmọ gidi wa yorùbá ní bá ṣe rìn la ṣe kú ni ṣe bí olùsàlẹ̀ yẹn la máa lò àbí. yes olùsàlẹ̀ yẹn la fẹ́ lò but èrò bá ti kọjá máa bọ́ sọ́lù òkè bẹ́ẹ̀ ni ìjọba ṣe bẹbẹ fún wa ìjọba ṣe bẹbẹ fún wa mi ò tí ì fẹ́ dárúkọ kó má bẹ̀ ní pé bọ̀dé lòdì ń bọ̀ lágbára Ọlọ́run. àwọn àgbààgbà òṣèré gbogbo wọn náà ń bọ̀. ẹ máa rí wọn live ni lóṣooṣù àwọn máa gbé àwọn òṣèré tẹ́ ẹ máa béèrè nípa ìgbé ayé wọn fún tẹ́yìn náà máa bá wọn ya fọ́tò gbogbo nǹkan yẹn a fẹ́ kí bó ṣe rí gbà yẹn kó tún rí jù bẹ́ẹ̀ lọ kódà ṣiṣẹ́ fáwọn èèyàn ìwọ tó bá ní tó lè tà gbé wá owó díẹ̀ ló kàn máa san wà ní stand níbẹ̀ so àwọn èèyàn tó wá wá rí product ẹ̀ wọ́n á rà á ìyẹn sẹ́mi sìn àwọn irú àwọn tó ń ṣe owó lẹ̀ tó ń ṣe òpinlẹ̀ tó bá wá tó kó kíni wá àwọn èèyàn akànjọ máa sọ̀rọ̀ ni kì í ṣe owó tó pọ̀ náà la máa gbà wọ́n á gbé brand wọn lẹ̀ síbẹ̀ táwọn máa bá wọn sọ̀rọ̀. torí mo rántí ìgbà artist night gbà yẹn wọ́n máa ń bá mi polówó electronics mi gbà yẹn. òtítọ́ káàsì electronics ìwọ́n náà máa ń fún wa lẹ́bùn tá à ń fáwọn èèyàn ṣé o rántí sẹ́yìn tó bá ti gba ẹ̀bùn yẹn ìyẹn yẹn ọ̀gẹ́dì náà ti pẹ́ gan o ó mú mi rántí òun nìyẹn. àwọn èèyàn máa wo pé káàsì rèé ó lọ pé gbogbo àwọn sẹ́tẹ̀jọ́ ń ta gbàgbá káàsì ọ̀nà wo ló gbé gbà. kò tí ì ṣe mímú kọ́ polówó gan lórí rédíò lábẹ́òkúta yìí. ó yá so sotiri àwọn ọ̀nà wo ló gbé gbàngbà yẹn ó ń yà lẹ́ because káàsì ọ̀nà tuntun mo lọ tó bá dé ẹ̀kẹ́ ìtọ́lọ́kọ́ ń gbà yẹn ẹjọ́ káàsì ọ̀nà tuntun mo béèrè àkílódé ẹ̀yẹn má wọrí torí pé wọn náà ṣe fún wa àwọn èèyàn dẹ̀ mọ̀ ń gbà so rúùn tá à ń fẹ́ fáwọn èèyàn náà. avenue tún rè fẹ́yìn tẹ̀ ń wò wá náà tẹ́ bá fẹ́ polówó ọjà yín ẹ wá satisfied ẹ bá wa sọ̀rọ̀ àjọṣe ní tùbínùbí tí ò ní garawa lára ẹ dẹ̀ gbé ọjà wọ́n olóṣèlú tó fẹ́ campaign náà ńkọ́. olóṣèlú tó fẹ́ campaign ọ lè wà but kì í ṣe campaign pé orí lágbájá burú kọ́kọ́ wàá sọ èrò ọkàn wọn fáwọn èèyàn tó wà bẹ́ẹ̀ ìdí tó ṣe gbọ́dọ̀ dìbò fún wọn ó tán kí dẹ́ ṣe pé olóṣèlú tó máa wá kó tọ́ọ̀gì wà tó máa wá dàbẹ̀rù a ò fẹ́ rú ẹ̀ kàn wá ẹni tó bá fẹ́ wá ẹni tó bá fẹ́ kàn wá kàn pè wá àwa àjọ sọ̀rọ̀ a ò fẹ́ wàhálà ìjọba náà ò fẹ́ wàhálà níbẹ̀. June 27 la máa bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run. ìgbà tí ẹ̀yin bẹ̀rẹ̀ tíátà yẹn tẹ̀ ń ṣe láti 1987 báwo ni tíátà ṣe rí ńgbà yẹn báwo ló ṣe rí ń sí. tíátà nágbára o nísìnyí ó ti fi rọ̀ wá lọ́rùn action cut ló pọ̀ nsìn. ìwọlá action cut. ẹ o mọ̀ kí ẹ tó bá ti ń ya fíìmù rán a ó ti ṣe mistake ọ̀ya cut a tún sọ fún ẹ kó o lè sọ dáadáa but láyé ìgbà yẹn live ni live là ń ṣe stage performance live ni tó bá ṣe mistake o máa endure ni so audience gbọ́dọ̀ mọ̀ pé o ṣe mistake nígbà yẹn confidence dẹ̀ wà torí ìwọ tó fẹ́ face audience o máa ní confidence tó o bá ní o ò lè ṣe yẹn sá mi sí ṣé kí n purọ́ fún ẹ èmi Mr. Latin there is one guy who wà lóyìn bó sin Bayo group wa nígbà rí your group ní June 12 if I'm not mistaken bí i June 12 or before June 12 a fi oríru costume lọ sí OGTV láti Sábó ó ṣe ó yẹ lẹ́nu láti Sábó a fi oríru costume lọ sí OGTV kò sí mọ́tò ìgbà yẹn crisis kan wà Mrs. Ọláfimíhàn tí wọ́n jẹ́ head of programs nígbà yẹn tó jẹ́ producer wa wọ́n náà ò lè wá Sábó àtàbàfà ṣe performance yẹn fáwọn ní OGTV nígbà yẹn kẹ̀dẹ̀rẹ́ o máa lọ síbẹ̀ ìgbẹ̀ni ẹjọ́ ìfẹ́ ṣe fíìmù torí pé àsìkò ọdún bá irú iléyá báyìí Christmas Easter ni eré wa máa ń láwọn èèyàn lè jókòó wò dáadáa so ẹ̀sà ìjọ ẹ̀ fún wa lérè ọdún àwọn ọ̀gá wa gẹ̀ẹ́dẹ̀ ti pàtó pé àwọn OGTV ló ń pè ọ́ ẹ̀ǹtì náà máa ń pè àwọn yẹn wọ́n mọ̀ pé but àwọn táwọn tí tọ́jà pé ọ̀fẹ́ ni a máa ń láti lọ bá producer ni ẹjọ́ irú ibẹ̀ mo ti mọ màmá Ọláfimíwọ̀n yẹn mo ti mọ wọ́n ti táyà ń sìn Fàtáyà Adéyẹlọ́jà no you see Fàtáyà Adéyẹlọ́jà is a man jẹ́ pé ó máa kọ́ ẹ there is another man Bọ́lá kíní kan mìíràn tí orúkọ wọn ọkùnrin yẹn náà ń tè ní wọ́n wà ń gbà ẹ̀ yọ́sọ́ mi sìn a máa ní láti lọ síbẹ̀ wọ́n máa wá ń gbà ẹ́ a máa ṣe rìhásà wọ́n máa wá wo rìhásà wa kọ́ tó ṣe fà lọ́jọ́ recording
yẹn sọ mi sìn rìhásà yẹn la fẹ́ lọ ṣe fún Mrs. Ọláfíwọ̀n lọ́dún náà lọ́hùn tá a fi orí ru ẹrù láti Sábó lọ OGTV àfihàn lọ bọ̀ ni o ubọ monkey. ẹ̀yin ò lẹ́jọ́ lọ. èmi Mísàlátì wà ń bẹ̀ èmi Mísàlátì Báyọ̀ ọ̀gá mi tí mo sọ yẹn Àríyọ̀ yẹn àwọn ọmọ tó bọ́ sẹ̀ ìkọ́nà tó wà ní Italy inú wọn sìn Esther àwọn yẹn pọ́ngbà yẹn ṣá tá a lọ ó lórí pé a fẹ́ ṣeré ọdún kan lè wéré wa lọ́jọ́ ọdún. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ lórí tó nìyẹn o. ó ju bó ṣe lérò lọ. Now ṣé owó wà ń di fíìmù ní àwọn àsìkò yẹn. owó wà but ìtẹ́lọ́rùn la fi ń ṣe. ẹjọ ṣé àmọ́ kí tá bá lọ produce fún tẹlifíṣàn náà sọ máa fún wa lówó ó lè má pọ̀ but owó wà but ìtẹ́lọ́rùn àti passion mo ṣá like iṣẹ́ yìí mo ṣá like iṣẹ́ yìí then ìwọ̀n bá ń tọ́ ń fún wa ẹjọ nígbà iná ṣe bí tá a bá ta tíkẹ́ẹ̀tì fún school àti bá yọ commission fún school èlé la mẹ́rin gbé ẹgbàá mi kárí 3,000 kárí kìíní kan but ó tẹ́ wa lọ́rùn torí pé iṣẹ́ tá a yàn láàyò. téèyàn bá invest sínú fíìmù ní ìsìn ṣó lè rówó. ó lè rí dáadáa. ẹ ṣọ́. dáadáa wípé mo ti fi dáadáa sí ó lè rí dáadáa kò ṣe. torí ọ̀pọ̀lọpọ̀ mú bọ̀ sá ọ̀pọ̀lọpọ̀ ló ń jáde tó ń ṣe fíìmù sìn tá wọ́n máa ń bẹ àwọn èèyàn ní pé kán lọ wo fíìmù wọn. Marketing strategy ni. ni kán máa bẹ àwọn èèyàn. ṣé àmọ́ pé ń polówó ni ẹ̀yin èèyàn fíìmù mi ti jáde o èmi ọmọ yín tẹ́ fẹ́ràn náà ni o ẹ lọ bá mi wo ó ń polówó ni. ṣé àwọn ìwádìí ní ìpolówó làgùnmọ̀ òwò. báwo ló ṣe lè rówó nu fíìmù sìn tí wọ́n bá invest sínú. ẹ ṣe rí investing lórí fíìmù ó ní category. bó o bá ṣe invest sí tó ló ṣe máa rówó tó. àwọn ẹlòmíì equipment náà invest sí àwọn equipment gidi àwọn èèyàn dẹ̀ ń gbà ó ní iye tó ń gba equipment per day ṣẹ́rí pé nìyẹn rówó àwọn ẹlòmíì sinimá ni wọ́n invest sí tó ń bá dẹ̀ invest tẹ́yàn bá ya sinimá gidi ó máa rówó gidi because sinimá ń sìn 5,000 náà wò pa kìíní sìn ní sinimá bí ìwọ tó bá wá ṣiṣẹ́ gidi ibi tí mò ń lọ nìyẹn ẹni tó bá fẹ́ invest kó wò ta ló fẹ́ invest pẹ̀lú kí ni story yẹn dalé lórí báwo ni àjọ máa rò ó ní àjọ máa ṣe ó dẹ̀ máa rówó ẹ̀ padà àṣà ọ̀pọ̀lọpọ̀ yẹn náà àwọn ọ̀pọ̀lọpọ̀ yìí mo ti rẹ̀ tó fi 200 million 300 million ya fíìmù tó dẹ̀ rí padà náà ṣe understand me so tó bá invest entertainment industry is a good business but ìṣòro ta ni pé àwọn ẹlòmíì wọn ò ní confidence àti invest sí ẹjọ ẹ má bìnrin tó invest sóṣèlú tẹ́ni ò bá wọlé ṣòwò ẹ̀ wọlé owó tó dẹ̀ máa fi invest sínú fíìmù kò tó dọ́fẹ́ náà sóṣèlú you understand me now fíìmù kìí dẹ̀ ṣe nǹkan tí wọ́n ṣe tó parí ohun táwọn yóò ṣe máa wò lọ tí ìrọ̀ míì tún ṣe máa dé tó ṣe máa wò ní ẹ wo ẹmọ ẹyẹ àwọn foreign films táwọn èmi 1970 èmi 1960 náà ti ṣe wọ́n tá a ṣe ń wò wọ́n ìdá náà ṣe yìí tì ṣebí mo sọ ṣe ní 2007 ní early last year nìkan ṣe wípé mo wo fíìmù yìí kan ó ń jẹ kíní kan báyìí lẹ pé ǹdà mo láìkí fíìmù yẹn o kíní kan 2007 ni mo ti ṣe o àdìsẹ́ 2007 ẹnìyẹn ṣe wò ń pè mí dágbé sinimá bí sinimá dẹ̀ ṣe wà yẹn bí bàbá ṣe ń lọ gbígbà yẹn bá ṣe ń dé ókè sí abẹ látòrí tape àbí ó yá àbọ̀ sórí cd ó yá àbọ̀ sórí vcd ṣẹlẹ̀ kó gbóhùn tí àbọ̀ sí yẹn ni wọ́n release àwọn fíìmù ayé àtijọ́ yẹn sí táwọn èèyàn dẹ̀ ń wò bó ṣe rí nìyẹn nítorí youtube la wà báyẹn sìn ṣẹlẹ̀ kó gbó fíìmù táwọn sọ yẹn náà láwọn tí ń kópa sórí youtube táwọn èèyàn tó ṣe ń download tó ń wò yìí láìpẹ́ continuous owó ló máa rí lórí entertainment industry tó ṣe. kí lẹ lè sọ fáwọn ìjọba kí lẹ rò pé assistant tíjọba lè ṣe fún film industry. ẹ ṣe ohun tíjọba lè ṣe fún wa pọ̀ o tíjọba lè ṣe fún wa pọ̀ ṣe rí àwọn ọmọ kan wà tó yẹ pé wọ́n ti kọ́ṣẹ́ yìí táwọn náà dẹ̀ ṣe dáadáa dẹ́ pé owó ni wọn ò rí láti invest tíjọba bá lè ràn wá lọ́wọ́ at least kọ́ ní òkè ẹ kóra at least àwọn ìjọba wọn á ní káwọn kan kóra àwọn jọ olókòwò wọ́n ràn wọ́n lọ pẹ̀lú owó tíjọba bá dá department kọ́lẹ̀ wípé department yìí film la fẹ́ máa finance but film ta fẹ́ finance film gidi ni that is one ìjọba náwó tó lè fi dá marketing network lẹ̀ wípé òkè ẹ mú fún mi wá a máa ta ìjọba kan yọ iye báyìí á dẹ̀ fún ní iye báyìí tó yẹ pé fíìmù yẹn dẹ̀ máa jìnnà ju
ẹnìkan ẹ ju ok ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ ẹ wo Netflix ṣebí nítorí parí pé fíìmù wa dáná ṣe wá láti ìlú wọn wá Switzerland tàbí ìlú wọn wá síbí tó wá ń gba fíìmù wa ń bí. ẹ̀sán mi sìn irú nǹkan bẹ́ẹ̀ ìjọba náà lè ṣe jẹ́ pé wọ́n máa fún ní pọ́ńtù pé àwọn èèyàn máa wò ó pé yes lọ sórí Ogun State kìnnìkan lọ wò wá àwọn fíìmù tó náà tó jẹ́ pé iṣẹ́ wádìí máa ní àwọn òṣèré á lè jẹun ju báwọn èèyàn ṣe lè lọ. mi ò bóyá gẹ́ nìkan tí mò ń sọ o so à lè jẹun àwọn èèyàn máa ń rè pa àwọn ọ̀gá wa dọ́tí lórúkọ yẹn náwó lọ́wọ́ ni yes wọ́n ní bọ̀ kì í ṣe bọ́ ṣe ní làwọn èèyàn ṣe ń fojú wò wọ́n. kì í ṣe bọ́n ṣe rò ló ṣe wà. ẹlòmíì àdọ́lá yà á sì igwe tuale kìíní kan fáwọn lówó orígbó bá òkè àhìn boys kò sí ọkàn ẹgbà ìmálẹ̀ 20 àṣekò tiẹ̀ náwó ẹjọ́ ẹ má bínú wọ́n fojú kó fáwọn 200,000 wò. so àwọn ètò tíjọba lè ṣe fún wa tó máa ran àwọn òṣèré lọ́rùn ó wà tó yẹ pé tíjọba bá ṣe wọ́n fa àwọn èèyàn síbẹ̀ àjọ jókòó àjọ rò wọ́n kò ké àwọn ibi tíjọba ń rìn dé ó ju bí táwa individual rìn dé lọ. ẹgẹ́ nǹkan tí mò ń sọ tó yẹ pé with that ó máa ran àwọn òṣèré lọ́wọ́ ohun tó ń ṣe lágbo wọn is marketing tíjọba bá bá a ṣe network tó wà òkè fún marketing wa then piracy tíjọba bá náà ẹ̀rí tó bá pirate iṣẹ́ mi sì ti ń bá mú ẹ ohun tó fi sọ ni pé gbogbo iṣẹ́ tó pirate yẹn kí n wo iye tó bá yẹ kí 100 naira lákàn náírà ló fi yẹn ṣètò ńgbà yẹn nígbà tí wọ́n ṣe yẹn làwọn rò bẹ́ẹ̀ ni wọ́n fi sí 100 naira so tó bá yẹ kí 30 ni mo bá 100 naira lọ́nà 30 èlò ni 3,000 ni máa gbà lọ́wọ́ ẹ̀ kọ́dẹ̀ kó ṣe ẹ̀ lọ́kàn lọ dáná sun ẹjọ́ kí ni ìyẹn ká nínú tí ó ti fi pa bọ̀dọ̀ ẹgbẹ́ òfin tó léwà pé ìwọ tó bá ṣe pirate àmà bẹ́ orí ẹ̀ fóògùn ni o ṣé nìkan máa dé díẹ̀ àbí wọ́n tó bá ṣe parẹ́ tá bá ti mú ẹ̀wọ̀n ọdún 10 ló ń lọ o àwa tá a ní Ṣẹ́gun àjẹ́ tó ń tó àwọn ní piracy òun ló jẹ́ pé tá a bá ti ń premier ṣáǹsì ẹni ká máa wo fẹ̀tọ̀fẹ̀tọ̀ ni tọ́lá lómi bẹ̀ ṣe ń premier ó ti mú kámẹ́rà dúró kó tó wò pẹ́ ó ti gbé tó wọ́n máa fi rí o ti rí pálí wọ́n ti ń tàǹtà ní Ṣẹ́gun àfẹ́ ò tí ì release so àwọn nǹkan ẹni kíjọba ṣe kí wọ́n ràn wá lọ́wọ́ tó ń bá ràn wá lọ́wọ́ àwa náà ń give back ó ní iye tíjọba náà ń gbà lọ́wọ́ àwọn òṣèré náà bó ti wọn kó kéré mọ́ a máa sẹ́ńsọ̀ kò sí ẹ̀yin náà dẹ̀ mọ̀ wàhálà tó wà di ti ṣe fíìmù gbogbo ibi tá a bá lò náà a máa sanwó a máa fáwọn lówó àwọn nǹkan yẹn náà kíjọba dìde kó ràn wá lọ́wọ́ kó dá kíní kan lẹ̀ fún wa náà tó lè máa bójútó àwa náà. ṣé censor board ṣì wà ní. dáadáa ṣọ́ọ̀ṣì ń ṣiṣẹ́. wọ́n ti wà lógo state báyìí náà. ṣọ́ọ̀ṣì ń ṣiṣẹ́. kò sí fíìmù tó jáde tó sẹ́ńsọ̀. àti tó ń jáde sórí YouTube. lágbára Ọlọ́run kò sí fíìmù tó jáde tó sẹ́ńsọ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò sí fíìmù tó jáde tó sẹ́ńsọ̀ tó bá sẹ́ńsọ̀ even though tó bá ní sẹ́ńsọ̀ paper tó bá ní sẹ́ńsọ̀ certificate ẹ̀ gan kò sẹ́ńsọ̀ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. àti tó wà lórí YouTube. Oh my God tó bá ní sẹ́ńsọ̀ certificate ẹ̀ kò sẹ́ńsọ̀ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. wọ́n wà lógo state bí nsìn àwọn náà tí wọ́n ti ní branch lógo state bí nsìn wọ́n fi yẹn rọ̀ wá lọ́rùn kì í ṣe pé èkó tọ́ba dé federal secretariat wọ́n wà ń bẹ̀. censor board. bẹ́ẹ̀ ni kódà àwọn tí wọ́n ṣe wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ní meeting wa tá a ṣe bí i 2 months ago. so kí ìjọba náà ràn wá lọ́wọ́ àtijọba state àtijọba national kan jọ kan ràn wá lọ́wọ́. wọ́n lọ ilé abẹ́ artist night báyìí. lágbára Ọlọ́run June 27 the last Saturday of month ní June tá a wà yìí òun la máa ṣe artist night ó dẹ̀ máa lárinrin gan ni ó máa lárinrin gan ọ̀fẹ́ dẹ̀ ni. fún gbogbo èèyàn ní June nítorí pé a fẹ́ welcome àwọn èèyàn padà pé ó tún ti bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ni for everybody ọ̀fẹ́ ni for everybody. Ṣé ẹni group tẹ́yìn ti ń train àwọn èèyàn. yes. kí lorúkọ group yẹn. ọ̀gá mi náà ni mo ṣì ń bá lọ Sama A art scheme. disin. lágbára Ọlọ́run bí mo ṣe manage Sama A ni mo manage ọ̀rọ̀ mi July 7 concept. torí pé mi ìfẹ́ kórúkọ yẹn parun. tó bá ṣèyàn lóore ẹni tó fún tí mò ń jẹ lọ́wọ́ lé mi lọ́wọ́ nìyẹn. ó dà ó mọ bó ṣe tó fẹ́ràn mi tó ó ti ní Folly tíátà yóò tí ì lè tó ẹ kò lè tí ì lè tó ẹ jẹ o ṣe mo ti lẹ bá lọ kọ́ṣẹ́ ọwọ́ kan so that wàá fi yẹn gbálẹ́gbẹ̀ẹ́ kò ní jẹ́ kí ló jẹ́ kí n lọ kọ́ printing so orúkọ yẹn lọ́dọ̀ mi ó wúwo so ni mo ṣe máa ń gbé ni mo máa ń pọ́n lé ní anywhere tó bá ti bá mi tí mo bá ti ń sọ̀rọ̀ ẹ̀ mo máa ń pọ́n lé àfẹ́ kórúkọ yẹn parun. Sama bẹ́ẹ̀ ni tí ẹ ti fẹ́ tó 20 years tán ti jáde láyé gan àbí. ó ti lé ọdún yìí tó bá di November ọdún yìí ló máa pé 21 years tó ti jáde láyé. Great Sama bẹ́ẹ̀ ni Segun Adeniji Great Sama. àwọn àgbà òṣèré ni. bẹ́ẹ̀ ni oníwáì Sama ṣe ń wáyé.
why summer. òun ló ṣe ń wáyé. ṣé àwọn èèyàn tó bá fẹ́ train tíátà ń sin ẹ̀ ṣe lè train wọn. Dáadáa you see ohun tí mi ṣe ń gbọmọṣẹ́ púpọ̀ máa ń sọ fáwọn èèyàn ṣe rí èrò àwọn èèyàn ni pé èmi náà fẹ́ wá di actor mo fẹ́ wá di star Ọlọ́run ló dẹ̀ ń pín but tó bá wá sọ́dọ̀ mi àwọn máa ń sọ owó mi pọ̀ but owó mi ò tó tàwọn kan but tó bá wá sọ́dọ̀ mi mo máa kọ́ ẹ ní acting kò sí tó yẹ pé mi ń kọ́ ìyànjú oṣù mẹ́fà ọdún kan lọ mi ò ráyè pé ọmọ tẹ̀lé mi káàkiri o but láàrin oṣù mẹ́fà sọ́dún kan tó bá yẹ pé wọ́n tọ́pọ̀ lẹ́ gbé mo máa kọ́ ẹ ní acting kò síbi dédé tó máa act tó máa sọ pé no o máa act lẹ́yìn máa kọ́ ẹ ní one of technical crew tó gbọ́dọ̀ máa fi jẹun ṣìdíkẹ́ starting nù bá wa nísìnyí táwọn èèyàn fi bẹ́ẹ̀ tí àwọn èèyàn sọ pé owó mi pọ̀ tọ́wọ́ pè mí pé kí n wá manage production wọ́n ń pè mí sí acting ẹjọ́ tí n bá kọ́ mi yẹn ń kọ́ gẹ́gẹ́ nǹkan tí mò ń sọ so bí kìnìún ìwọ tó bá fẹ́ train lọ́dọ̀ mi wá I will train you sincerely to become an actor and one of the technical crew so that ìwọ náà lè rí nǹkan fi live tí acting no bá ìtẹ̀ tí ìgbé ẹ sókè ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́wọ̀n náà ti acting rí àìná ti ṣe technical crew rí orúkọ ló dé tọ́pọ̀lọpọ̀ wọn o okay ṣé o mọ the first continuity manager Lagos State. the first continuity manager. irú iṣẹ́ tó lòdòdó ń ṣe yẹn. olódodo lè mímọ̀ ń gbà yẹn. ẹ̀mí àlùkọ́kọ́ ń ṣe. Káyọ̀dé Akíndínà. olùkọ́kọ́ ń ṣe. ṣó tí níbi kìíní yẹn ṣe rí bọ́ nígbà tó orúkọ dé kò lè ṣe continuity mọ́ kọ́lọ́ máa burúkọ náà jẹ. Sanusi náà ṣe continuity. yes kọ́lọ́ ń bá mi fọ̀run kẹ́ nígbà tó yá ó di director. bẹ́ẹ̀ni. Owólabí náà gọ́vnà Owólabí ó ti ṣe continuity kó náà tó kọ́ra sí production management. so iṣẹ́ fíìmù yìí ẹ̀ka tó wà lára ẹ̀ pọ̀ gan-an tó ní kálukú lè fi jẹun. all right ẹ jọ̀ọ́ bá mi fún àwọn olólùfẹ́ wa ní tẹlifóònù nọ́mbà yín sá bóyá aláwọn tó ní ìbéèrè kan tó fẹ́ béèrè lọ́wọ́ tàbí lórí 30 yẹn bóyá ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ fẹ́ sponsor kò ń ṣọ̀nà ẹ̀pẹ́ tó ní ilé iṣẹ́ nìkan. ìrọ̀ olókòwò náà lè wá o. olókòwò yàtọ̀ sí yẹn gan lomi ìwé individual bẹ́ẹ̀ ni pẹ̀lú iye báyìí. inú wa dùn. Ọdúnládé Adékọ́lá ọmọ olóríire dẹni he is a very nice man ẹni tó fẹ́ ìlọsíwájú èèyàn ni ẹni tó ń rote èèyàn mọ́ tiẹ̀ ni ẹ wo tí n bá ní kí n máa sọ lórí ọdún ó pọ̀ but Ọdúnládé Adékọ́lá has been a very good man a good role model yes a good role model. Razak Oyadiran ńkọ́. Ìtúbàrúkà Kókó Ọ̀parun Pẹ̀lẹ́ńkọ́nà ọ̀gá mi làwọn náà and he is a good man very very good man. mo rántí ẹnìkan náà sí Mr. Salisu. olóògbé. yes àwọn àgbà bá mo fẹ́ sọ àwọn àgbàlagbà eré ńgbà yẹn náà nìyẹn ṣe mọ̀ pé àwọn ṣiṣẹ́ ní ministry wọ́n ṣe gbìyànjú tẹ yes ó tún ṣe kẹ́nìkan náà tẹ́ òbí tí ìbéèrè YS Karim ó dà wọ́n máa pé 65 ní June tàwa ìlágbára Ọlọ́run wọ́n máa pé 65. YS Karim. yeah he is a good director. Fẹ́mi Ọ̀sányìntọ́lá ńkọ́. Ọ̀sányìnpéjú àwọn ni director of culture báyìí and director of culture báyìí sí ẹ̀rí so àwọn èèyàn wà ní industry o tọ́lọ́run dẹ̀tí image Ọlọ́run bá ń fọrún kẹ́ wọn àwọn cameraman wà nìyẹn gbà yẹn. Taofik Ìfàjọbí. ìyẹn sì wà lẹ́rì àbúrò mi nìyẹn lẹ́rì ẹ̀dọ́ bá rí kó bá mi sọ fún àbúrò mi ní lẹ́rì yes àbúrò mi ní lẹ́rì no mi ò lè pè ń bọ̀dà mi ò lè pè lẹ́rì ń bọ̀dà it's my boy yeah it's my boy ẹni bá rí kó bá mi sọ fún Taofik Ìfàjọbí it's my boy yeah it's my boy. Alwajud. ọmọ mi nìyẹn it's my boy too bí ọ̀rẹ́ mi ni o. Latin colleague ni wa is my colleague and he's national president ẹgbẹ́ wa báyìí sìn so he is a good man. bọ̀dá Gani ńkọ́. Gani Ẹdun àbí Gani wo ni. Gani Ẹdun. He's my boy too. Gani Ẹdun ọmọ mi ni but he's a no ọ̀rẹ́ mi dáadáa ni o. Tájù Ẹdun ọ̀gá mi ni Babalẹ́gbà. Ọ̀gá mi làwọn náà and he's a very good man. He's a very good man. ká má tanra wa iṣẹ́ tíátà dùn. òun náà rí iṣẹ́ tíátà dùn gan ó dùn gan iṣẹ́ tíátà dùn gan. so many good things. yes then wa tún pàdé àwọn èèyàn. àwọn ọkùnrin ilẹ̀ kan sọ ó ní ọmọ kan tí mo rántí Lọ́ládé Aláta. Fúnmi Abija. Yes, Fúnmi Abídèmí. She is a very good woman. Very very and fantastic actor. Yes. She's a you know how to develop that talent adin artist and Tony o. Tó bá ń kọrin fún ẹ báyìí tó wọ́n bá ń já lálálá. Àwọn tá à ń sọ nìyẹn. Fúnmi Abídèmí a máa ń pè Fúnmi Abija. Fúnmi kọ́lọ́n dẹ̀ bá délẹ̀ fún Mọ́nsúrà náà. Ọmọ wa nìyẹn Ọlọ́run bá wa délẹ̀ fún.
lọ́wọ́ àbáwá délé. Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá ńkọ́? Ọmọ mi dáadáa ni ó dẹwà tó sì ṣe dáadáa even though tẹ́nà tó ń lò nínú Olóyè state ló wà. Olóyè state ló wà. Product Abẹ́òkúta náà ni. Lágbára Ọlọ́run àwọn náà irú Bọ́sẹ̀ tẹ́ ń sọ yìí náà artist náà lọ́ọ́ ti gbé lọ́ọ́ ti fi hàn artist náà ti tà ń sọ yìí náà. Lizzy Anjorin ńkọ́? Ọmọ wa dáadáa ni to pass through Sama ló train ẹ̀. Àríjà ńkọ́? Ọ̀gá wa ládé jánu inú àwọn ọ̀gá tó dá lábẹ́kúta l'Àríjà inú àwọn ọ̀gá tó dá lábẹ́kúta kì í ṣe pé mo náà ọ̀gá mi ni o but gbogbo wọn ọ̀gá ni máa ń pe gbogbo wọn. Radical ńkọ́? Ọ̀gá mi nìyẹn náà ẹgbà ọmọ gbọ́ra àwọn ọ̀gá mi làwọn náà. Nautica ńkọ́? Ọmọ àlè ọmọ mi tó dáa tí mo fẹ́ràn jù ni when you are talking about set ibi tí mo tún lọ nìyẹn o káwọn èèyàn lè mọ̀ pé artist àtà ń sọ yìí ohun tó dáa ni Nautica artist náà láti dictate pé yes ọmọ ilé ṣe sect tó dẹ̀ ń ṣe gbogbo sect iṣẹ́ àlásàdì pátápátá Nautica ló ń ṣe ibẹ̀ láwọn táwọn ò bá rí nínú artist náà àwọn sect tá a máa ń ṣe yẹn iṣẹ́ kan wà tá a ṣe artist náà tí mọ́tò rìn òun ló ṣe lórí stage. Nautica. Bẹ́ẹ̀ni. Ejikeme ńkọ́? Ọ̀gá wa but Ejikeme náà he's a good director now. He's a good director. Nínú àwọn tá à ń sọ náà ni. Jaigbemi Monsuru. Ọ̀gá wa làwọn yẹn bẹ́ẹ̀ dúdú gbọ́n tó kórùngbọ̀n funfun jọ. Kórùngbọ̀n funfun jọ. He has been a very good actor. Jaigbemi Monsuru. Ọ̀kanlọ́mọ ni. Ọ̀kanlọ́mọ gbogbo Jaiye ni àwọn aláfún lóye o. Mi àwọn bóyá àwọn Jaiye ti fún o but Ọ̀kanlọ́mọ Jaiye ni. Ẹni tí mo sọ yìí Ìjàyè tí mo sọ yìí ó mẹ́gbàlí gánsà. Bọ́ọ̀ ṣe ríre. Bọ́ọ̀ ṣe ríre wọn àtẹ̀gbàlí gánsà. Ẹ má jẹ́ nítorí iṣẹ́ artist night yẹn. Ó máa padà tó máa strong tó ẹ pààyàn tó máa wá èmi mọ̀ ṣe rí nǹkan kan ṣọlá kan ní láti ṣe òun náà la dẹ̀ fẹ́ ṣe káwọn èèyàn rí i pé good product tó sì ń jáde láti bí Abẹ́òkúta. people will call me wá dùn 08036325314 08036325314 òun náà ni mobile line mi òun náà ni WhatsApp line mi. Ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé ẹ kú ìgbádùn ètò yín ètò wa Aláǹgéré pẹ̀lú Katsina àti Sugar. Ẹ jẹ́ á pàdé ní artist night tó bá di June 27 last Saturday of this month lágbára Ọlọ́run. Thank you for watching our show. Thank you so much, we really appreciate you. Àwọn kọ̀ọ̀kan wà tí a máa ń ṣe ní òkè òkun tí a rí wípé àwa náà lè jàǹfààní eléyìí ni bí a ṣe ń tọ́jú arúgbó. A rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa iṣẹ́ ò jẹ́ kí a lè tọ́jú àwọn arúgbó wa nínú ilé wa. Eléyìí tí fi ń tì wọ́n mọ́lé pé wọ́n máa ń lọ ń gba ọmọ ọ̀dọ̀ fún wọn tó jẹ́ pé àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń gbà yìí náà wọ́n máa ń tún ṣe ìjàmbá. Ẹ máa gbé wọn bọ̀ ń bí àti gba ìyọ̀ǹda lọ́dọ̀ ìjọba àti ní àwọn tí à ń tọ́jú ní bí ìbàyìí. Ó tó gbàgbé tẹ́ ti dé bí? 6 June 2025. Kí lẹ rí sí ìtọ́jú tó ń fún yín bí báyìí? wọ́n ń gbìyànjú Ẹ ń jẹun lásìkò. bẹ́ẹ̀ ni Ìnáṣẹ́ máa ń jìnrìn jáde. ẹgbẹ́ máa ń ṣeré síta lọ síta. Ilé-iṣẹ́ wa yìí ó kalẹ̀ sí Olómore, à ń pè ní Mercy Health Nursing Home, number 7 Shodalamu Street, Surulere, Olómore, Abeokuta. I got my own specialty in different areas of care of the older people. Lẹ́yìn tí mo kọ́ṣẹ́ tán ní Àròǹbí, òun ni mo wá lọ sí òkè over 25 years now. Bájẹ́ màmá ni bájẹ́ bàbá. Kò wá síbi tí ẹ ti lè gbé wọn wá o. Àwa ṣe ní ọ̀nà tí yẹ pé it's not too boring for them. The environment is so homely and so natural. Ibi tí mo jókòó sí ibi tí wọ́n ti máa ń jókòó ṣeré ni tí wọ́n bá fẹ́ tayò bóyá draft ni o bóyá ayò ọlọ́pọ́n ni o bóyá card ni o àyè wà fún wọn. Music is there inside the house. A ní mọ́tò ń bíbá tí a fi ń gbé wọn jáde. Bóyá ẹlòmíì lè fẹ́ lọ sí church. Ẹlòmíì lè ní doctor's appointment. Yàtọ̀ sí yẹn, a ní dedicated hospital tí ó ń look after bíbá. Ifros Hospital kò ju 5 minutes walk lọ. Tí ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbásọ̀rọ̀ wa. Give us a trial. I will be able to look after your elderly for you. Aláǹgéré.